You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. General Secretary, OP, Local Europe, Prince Olawale, Ajinola, Ayla, Olawale mi Ayla, Ayla Olawale, Ayla Olawale, Prince General Secretary, Local OP, Nínú Europe, lọ́kùn wọn lọ́dún kí ẹ. Ọlọ́run mi bá mi ṣe kí má ṣe rú ẹ̀jẹ̀ ààrẹ ààrẹ ọ̀kan Kakanfò. Ẹ fún bàbá láyé lójú àgbo. Ẹ bá mi kí ààrẹ ọ̀kan Kakanfò. Gbogbo tí mo dúpẹ́ àlọ́yé mi. Ààrẹ ọ̀kan Kakanfò. Ìgbàgàní ọmọ Adams, ọkọ̀ Mojísọ́lá olóòrùka, òbí dúró mi ẹ̀ṣẹ́ o. Ìyẹn tó bá Olúfẹ́mi, Abíọ́dún Martins. Máàtà Abíọ́dún Kingdom. Ọ̀túnba Stephen Ajọ́sẹ̀, gbogbo yín lápapọ̀, wọ́n ní báwọn kí ààrẹ. Ọ̀túnba Stephen Ajọ́sẹ̀, aláṣẹ Steve Homes. Gani ọmọ Adams, alálàdé gbajúmọ̀ bí o. Alága mi bí Adam olókè. Torí náà, àwọn ọlọ́dà kí ló ṣe wọ́n o. Wọ́n sì tún sọ̀rọ̀ bí ọlọ́dún máa lò wá.
yín mọ̀ kí ẹ̀kọ́ àmọ́júbà torí ṣe. àrígbọ́nmọ́ ní ìgbà kan ìgbà tó yẹ láyé àtijọ́ nígbà àkọ́rin ààrẹ tí wọ́n ti jẹ́ ní ọ̀gbẹ́ni kò sẹ́ni tó mọ̀ ẹ́. ọkọ̀ kò kí sálá ṣùgbọ́n lásìkò dáwọ́ ti wá dé ṣùgbọ́n lásìkò yìí tí wọ́n ti wá jẹ́ ní ààrẹ ọlọ́run ló wá ẹni tó forí ẹni pé o ẹ̀sán kò pẹ́ ó dára ó sọ́ra wọ́n bá kó ẹ̀sán. ààrẹ máa gbẹ́sẹ̀ ní kankan ààrẹ oníkóyí ó ní ìdíyẹ Somebody Williams aláṣẹ Somebody Williams construction company àwọn ọlọ́ṣẹ́ títì fún wa wọ́n ralẹ̀ wọ́n ń talé o ààrẹ máa gbẹ́sẹ̀ ní gbogbo ẹ bá mi kí ààrẹ o. ààrẹ. gbogbo jẹ́ ìdúpẹ́ lórí ìbàlóyè tẹ́lẹ̀ etí iná. kábíyèsí èmi tí wọ́n bá níwọ̀n ìpèjẹ́ mi jìnnà sọ́ba níwọ̀n ìpèjẹ́ mi ti nípa níwájú nǹkan. olú agége olú láti gba tìkẹ́tìkẹ́ tí kò tí ì yọ. In this video, please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.